ọ̀gá wa Abdulrahman Abdulrasaki kí ló dé kí la ṣe fún yín kí ló dé tani kí Sunday Igboho mọ̀ wá mọ́ ẹ jẹ́ kí Sunday Igboho wá ẹ dá. Abdulrasaq Abdulrahman gómìnà ìpínlẹ̀ Kwara tẹ́ ẹ̀ bá jẹ́ kó lóye Sunday Igboho wọ ilẹ̀ gómìnà ẹ̀ ṣe dáa tó ó túmọ̀ sí wípé èdè yẹn lọ́wọ́ ló. ṣé bí bàbá wa Ataoja mo fún ọ ní maka ọmọ mo fún ọ ní maka bàbá wa sọ pé kí wọ́n ṣe kékeré tí ò kọ́lé sí Osogbe ní. the next time a rí ni pé gómìnà Kwara ó pe olóyè Sunday Igboho pé ó gbọ́dọ̀ wọ̀lú òun. ìpè Fúlàní pọ̀ ń Kwara àwọn Fúlàní tó sì ti tó hàn lémọ̀ náà wà ń bẹ́ẹ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ wọn wà àwọn tá a kọ́lé dẹni tí ń gbélé lé ó dẹni tí rẹ́ǹtì lé kí. Nothing will stop me from taking the lead into redeeming my people. Christian, wake up! Èmi dára mi ò ní lè lọ campaign fún any other person àbí kí n lọ fún any other person ní support. Nǹkan tí wọ́n sọ wípé kí bàbá Tinubu kó ṣe fún ìran Yorùbá, ìran kóòtù àtàwọn ọmọ kóòtù ajíire Yorùbá tí wọ́n bá ti ṣe àwọn náà ni mo máa gé jẹ ni mo máa fàtẹ́gùn sí. Ọlọ́run ni ó kọ́ àwọn àmì èyí tó tọ́mọ̀ ṣe nínú wọn rárí àtàpọ̀kù. Ọ̀tá ààrẹ ọjọ́ kìíní nǹkan Sunday Igboho ṣé wọ́n ti kú ní àbí wọ́n nù ni àwọn ní tí bàbá wọn ò ní kú sí sàṣà tí wọ́n rẹ̀ inú ẹ̀ kan lọ lè é kú sí àwọn abẹnu yàgùdà bí ẹsẹ̀ ṣòkòtò àwọn abi nọ́mbà àwọn ajú bíi mọ́tò tí ń tó ní sàbò àwọn abi fúrọ̀jẹ́jà bí ẹni sọdá àlùmọ̀ọ́ta tòkìlà jábínú kòkò ó sí náà ìtì ń dùn wọ́n náà ni ó pa wọ́n ojú ó tì wọ́n àbùkù ó kàn wọ́n á tì wọ́n mọ́lẹ́ bá báríwé lẹ́sẹ̀ ògiri wa àwọn ọmọ karambà ní èèyàn tí ó lásán méjì tí wọ́n ń dìtẹ̀ yẹn. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. gbogbo agbésùmọ̀mí tó ja ilẹ̀ Yorùbá pátápátá ó náà ló wá láti ìpínlẹ̀ Kwara nítorí pé àwọn ni wọ́n súnmọ́ ẹ̀yà Fúlàní jù àti pẹ̀lú pé ẹ̀yà Fúlàní tó ń bẹ láàrin wọn ò kéré níbi gbogbo wa ṣe mọ̀ nílẹ̀ Yorùbá wípé àwọn tí wọ́n ti jí gbé jù tí àwọn Fúlàní ṣe níjàmbá jù ó ń la àwọn tí wọ́n wà ní ìpínlẹ̀ Kwara nínú èyí tí Sunday Igboho ti sọ fún ẹni tó jẹ́ gómìnà pínlẹ̀ ọ̀hún wípé òun bọ̀ láti wá gbà àwọn èèyàn òun sílẹ̀ ṣùgbọ́n ṣá o gómìnà pínlẹ̀ Kwara ti sọ wípé òun ò fẹ́ rí Sunday Igboho nílùú òun o nínú èyí tó bí àwọn ọmọ Yorùbá àti àwọn tí wọ́n mọ̀ nípa àṣà Yorùbá nínú níbẹ̀ ni bàbá àṣà ti jáde nígbà tó gbọ́ igbe ọmọbìnrin kan èyí ni tó jẹ́ ọmọ ìpínlẹ̀ Kwara tó ti ń sunkún bọ̀ lọ ẹ ò bá gbàgbé arábìnrin ọ̀hún ló jáde láwọn ìgbà kan tó sọ wípé òun jẹ́ ọmọ ẹgbẹ́ OPC nínú ẹ̀ òun náà sì ni wọ́n ti pa ọkọ òun tọkọ òun pẹ̀lú sì jẹ́ ọmọ ẹgbẹ́ OPC arábìnrin ọ̀hún òun náà lọ sọ wípé ọmọ ẹgbẹ́ OPC ń lo tọkàntọkàn ọmọ tóun bí gan pẹ̀lú ọmọ ẹgbẹ́ OPC ni o wípé òun sì fi gbogbo tọkàntara òun sí ilẹ̀ Yorùbá ni àti pẹ̀lú pé ikú tọkọ òun kú ikú gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara àtọmọ Yorùbá lápapọ̀ ló kù nítorí pé àwọn agbésùnmọ̀mí náà jákun ẹ̀mí ẹ̀ arábìnrin ti wá ké gbayagbaya nígbà náà tó kó sunkún sí ìjọba Kwara lọ́rùn wípé ẹ jọ̀ọ́ o ètò ìjínigbé nípìnlẹ̀ Kwara ẹ bá wá nǹkan ṣe sí i mọ̀dí bá a ṣe ń sọ̀rọ̀ ohun tá a gbọ́ náà ni pé gómìnà ìpínlẹ̀ Kwara ò mọ̀ wí kíhun bàbá àṣà ti wá jáde pé áwò kí ni ṣe nígbà tí ẹni tó lè gbìjà ìyẹn dé òdìdí gómìnà ìpínlẹ̀ Kwara sọ pé kí Sunday Igboho ọmọ wá o lọ wá ni pé ẹni tó jẹ́ gómìnà fún ìpínlẹ̀ Kwara a jẹ́ pé ejò ẹ̀ lọ́wọ́ nú lórí ètò ìjínigbé àtàwọn wàhálà tí ń ṣẹlẹ̀ ìyẹn nípínlẹ̀ Kwara níbẹ̀ òun náà ni bàbá àṣà ti sọ wípé kì í ṣe tó ṣe é gbọ́ pé òdìdí gómìnà fún ìpínlẹ̀ Kwara sọ wípé ẹni tó yẹ kó ràn wọ́n lọ́wọ́ wípé sọ pé kó má sí bẹ́ẹ̀ ẹ ò bá gbàgbé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ nínú èyí tí Sunday Igboho sọ fún Ṣèyí Mákindé kóun fẹ́ ràn wọ́n lọ́wọ́ bí Ṣèyí Mákindé tiẹ̀ sọ wípé kí Sunday Igboho má dé àwọn apá ibì kan Sunday Igboho sì gbìyànjú yẹ bí ọmọkùnrin ni ṣùgbọ́n ṣá o bàbá tí à ń pè ní bàbá àṣà yìí tó jẹ́ ẹni tó fẹ́ràn Yorùbá púpọ̀ ìwájú sọ pé ìgbésẹ̀ tí gómìnà ìpínlẹ̀ Kwara gbé yìí ò tọ̀nà ṣùgbọ́n ṣá o bẹ́ẹ̀ ò bá gbàgbé arábìnrin kan wà nípínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ń pè ní ẹ̀rọ Àríkẹ́ òun náà ló ti gbé ọba Ataoja Òṣogbo wá sórí ayélujára o ìpè ọmọ wọn kan ni òun rán nílẹ̀ Mẹ́kà ṣùgbọ́n sáà òun ò mọ tóun ṣe fún bàbá Ataoja tìlú Òṣogbo tó bẹ̀rẹ̀ sí wá okùn ẹ̀mí òun tó ní tán bá ti róhùn ni kí wọ́n pa òun o ọwọ́ ní kọ́mọ Nàìjíríà kó gbà òun lápapọ̀ kí bàbá Ataoja Òṣogbo ó lébù ẹ̀mí òun o ṣùgbọ́n sáà oyè dára ti jáde lórí ọ̀rọ̀ òun pé áwò ẹni tí wọ́n ń pè ní ẹ̀rọ Àríkẹ́ yìí ìjàngbọ̀n yìí kọ́ o bẹ́ẹ̀ sì fara ní gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn ọmọọba Adélékè nígbà náà lélẹ́yìí kó tó di pé Ọlọ́run bá ṣẹ́gun kìíní ọ̀hún wípé sẹ́yìn nìkan ni bẹ́ẹ̀ bá mọ̀ ń tán pè lóṣèlú ẹ lọ wábì kan jókòó sí o ẹ wá má gbàgbé arákùnrin kan tí ó jẹ́ pásítọ̀ èyí ni tó ń pe USA ìyẹn ìjọba Amẹ́ríkà pé kí wọ́n gbà wọn o bí wọ́n ti pa gbogbo àwọn èèyàn òun gbogbo ẹ̀ ni wọ́n ti fi hàn wá tẹ́rì bẹ́ẹ̀ arákùnrin ọ̀hún èèyàn 9 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n pa nílé ìjọsìn rẹ̀ wọ́n ti wá kọ̀wé ránṣẹ́ sí wípé kó máa múra lẹ̀ o àwọn ń bọ̀ wá pa gbogbo ìjọ ẹ̀rùn
ó ti wá ké gbayagbaya sí gbogbo ọmọ Nàìjíríà níbi tó ti ń sunkún pé òun gan ṣetán láti kú pẹ̀lú wọn lọ́tẹ̀ yìí ni o pé àwọn ń jìjà agbára fúnra wọn ni o bíjọba bá kọ̀ tí ò bá wọn dá sí Amẹ́ríkà náà kọ̀ tí ò ṣe kinní ọ̀hún mọ̀ ewu ọ̀rọ̀ pọ̀ tẹ́gbọ́ nínú fọ́nrán tó fẹ́ fi hàn wá yìí ọ̀rọ̀ àwọn NURTW máa tún ṣẹlẹ̀ àwọn tí wọ́n fi kú bára wọn lálejò tán para wọn bẹ́ẹ̀ bá gbàgbé ọ̀gá wọn kan ni wọ́n ṣekú pa láìpẹ́ yìí báwo ni kú ọ̀hún ṣe jẹ́ ta ló ṣekú pa gbogbo àṣírí tẹ́ ẹ̀ mọ̀ ń pa ìtẹ́lẹ̀ òun náà láàtú gbayagbaya fún wa nínú ètò yìí ìsájẹmọ́ abẹ́tò ọ̀hún bọ̀ bí wọ́n á jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá tàbí tí ẹ̀yin gbọ́ wa bẹ́ẹ̀ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀yìn ní bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá mọ́ gbàgbé o láì tí àgọ́ pélébé kan ti ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tòró ní ọmọ àràn yín létí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò. ọkùnrin kan bẹ tí mo fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ lénìí ta lọ́lọ́ ti Pastor Ezekiel tó wá láti bàbá Jos yẹn tó jẹ́ reverend bí pastor dẹ̀ ní mi morúkọ bàbá yẹn dáadáa ọ̀sán pé Ezekiel bàbá yẹn jẹ́ bàbá tó mọ sábà sọ̀rọ̀ tó invite Trump ń jọ sí tó ṣubú lulẹ̀ tó ké pe Amẹ́ríkà bàbá yẹn èèyàn 9 làwọn terrorist paná church ẹ̀ láìpẹ́ èèyàn 9 again mo fẹ́ kẹ́kẹ́ gbọ́ bí bàbá yẹn ti ń pariwo títí tó ń dáhùn pé àwọn èèyàn pé ká wá gba àwọn kan wá ra àwọn kalẹ̀ bàbá yẹn gan ṣe tán láti fẹ̀mí ẹ̀ nílẹ̀ báyìí pọ́n rẹ́dì láti jà ẹ máa gbọ́ nǹkan tí bàbá yẹn gan. Zakameko, we will kill you like we kill your brother. Wait for our coming soon. The Fulani didn't know that we have advanced now in self-defense. We are prepared. And I've told my youth, Christianity must survive. Let more security be added in Bakiladi local government. Because if this man is attacked, it will be far better for me. I will have a relief in police custody, in army custody, guard room, than to be outside crying every day, mourning, suffering, popping down, comforting the people. Nothing will stop me from taking the lead into redeeming my people. Christian, wake up! Open your eyes! I've not finished mourning my people. My siblings 9. Now they are writing a letter to my member that they are coming to kill him. Come and kill him. You will see what will happen. Governor, this is Ezekiel that you were speaking. In that Jersey, take note. If anything happen with my member, there will be mass revolution in Plateau State. If not, it's going to go down to South. Our patient does not mean we are cowards. We are not afraid of soldiers. We are not, because we know some of them have been infiltrated by Boko Haram. And this is what is happening. We are in pain. Once they strike another village, another Ruga. kẹ́lẹ́ mọ̀ fáwọn pípọ̀ yìí wọn àdáwọ́ bí wọ́n dúró òun ni tó gbé mi wá láàárọ̀ yìí nìyẹn pé ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ káwa náà fi náà sọ̀rọ̀ lẹ́sùn gbogbo ọ̀nà tí àwọn ìjọba mẹ́fẹ̀ẹ̀fà tá a sì ní lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Yorùbá bá lè gbà láti ṣààbò lórí ilẹ̀ yìí ó dọwọ́ yín ẹ̀yin gómìnà wa ẹ̀yin governors ó dọwọ́ yín o tó rà rí káàkiri àwọn kan nígbà tó ní olóyè Sunday Igboho fẹ́ wọ àwọn ìlú kan à ń gbọ́ gbogbo wùrùwùrù báwọn yẹn ṣe ń pariwo pé àfẹ́ kó olóyè Sunday Igboho kó wọ́dọ̀ wá àfẹ́ kó wá kí ni à ń gbọ́ káàkiri láwọn state kan bó ti jẹ́ pé ilẹ̀ Yorùbá àti ìgbọ́ dúdúdúdú náà olóyè ń bọ̀ sẹ́kọ̀ọ́ ní 23 àbí 22 oṣù táwa nù ẹ̀ àwọn apapọ̀ olóyè fẹ́ wọ ilẹ̀ Kwara ilẹ̀ gómìnà kì í ṣe Ìlọrin ní lọ ilẹ̀ gómìnà ní lọ láti lọ dẹ́kun bí wàhálà ṣe ogun ṣe ń ja àwọn ọmọ ìyá wa ń bẹ̀ ó ti lọ olóyè ti lọ Kogi wọ́n ti gbà lálejò gómìnà Kogi gbà lálejò àwọn lọ́balọ́ba tó jọba Yorùbá wọ́n gbà lálejò ó wá di títí Kwara tó kúrò sùmọ́dọ̀ wá ń bí bàbá wa gbéra tó ilẹ̀ Kwara àwọn gómìnà ẹ̀kọ́ àlejò mi o mò ń bọ̀ pẹ̀lú ìrù ẹkùn sẹ́nìkan kì í kó ẹnìkan ò lè láyàláyà kó fi ìrù ẹkùn kó ìlàjà lọ́wọ́ ó dé ìwò òrìṣà the next time a rí ni pé gómìnà Kwara ó pe olóyè Sunday Igboho pé ò gbọdọ̀ wọ̀ lóhùn ẹ gbọ́ lẹ́nu ọmọbìnrin kan tí ẹ rántí obìnrin kan tí mo mú kéèsì ẹ̀wájọ́ sí tí mo ní
ọkọ rẹ̀ kú sójú ogun yìí ló pa ọkọ rẹ̀. Sunday Igboho wá gbéra ó fẹ́ lọ bẹ̀ gómìnà wá dá lọ́wọ́ kọ́ ẹ gbọ́ reaction obìnrin yẹn tẹkùntẹkùn. ọ̀gá Abdulrahman Abdulrasaki kí ló dé kí la ṣe fún yín kí ló dé tani kí Sunday Igboho mọ̀ wá mọ́ ẹ jẹ́ kí Sunday Igboho wá ẹ̀ dá kí ló dé tani kí Sunday Igboho mọ̀ tún wá mọ́ ẹ dákun kò ní ìdíkà ìnáwó fún wa wá gbọ́nà náà dáwọ́ jọ gbogbo gbọ́nà ẹ̀ dìde ìlú ẹnì kọ̀ọ̀kan wá ti bàjẹ́ tán kí náà ṣe ẹ dákun ẹ wo tọ́lọ̀ mọ́ wa la ẹ wo tàwa tá a jókòó ẹ dákun ẹ wo tàwa tá a jókòó àtijọ́ ní tani tí ń bọ̀ nínú mi ti dùn kó sì bá àwọn forest guard bí àwọn vigilante ọdẹ kó bá wọn ṣiṣẹ́ pọ̀ àwọn yìí wọ́n lè control rẹ̀ ẹ jẹ́ kí Sunday Igboho wá ẹjọ́ wa ṣe ń tagbára rẹ̀ bá ká fún wa á ṣàlàyé fún kò ní mú ẹni tí ò yẹ kó mú kò ní pẹ́ ẹni tí ò yẹ kó pa á ṣàlàyé fún ipe Fúlàní pọ̀ ń Kwara àwọn Fúlàní tán sì ti tún hàn lémọ̀ náà wà ń bẹ́ẹ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ wọn wà àwọn tá a kọ́lé dẹni tí ń gbélé ńlé ó dẹni tí ń rẹ́ǹtì ilé kí ẹni tí ń gbé yàrá méjì dẹni táwọn ń gbé yàrá táwọn bíi mẹ́jọ ń gbénu yàrá kan gbogbo èèyàn kọ́ ló lè lọ ilé gbogbo ìlú ló ti dáwóró tán ẹ dákun torí Ọlọ́run. ṣé ẹ ti rí èyí ni wọn bó làwọn bá yàrá lọ bó la fẹ́ bá yàrá já ní ilé ìta wà yìí bó la fẹ́ bá yàrá já kó lóye tó lè gbéra pò fẹ́ wá sí ilẹ̀ gómìnà ó máa ti lọ́wọ́ kan àwọn ará gómìnà ní pé olóyè máa bọ̀ lọ́dọ̀ wa láti bí over 6 months tó lóye ti wà lù yìí làwọn ni wọ́n ti ń pè é tẹ́lẹ̀ fúnra mi fi dára mi gbọ́ láì mọ iye fídíò táwọn ọmọ ọmọ àrùn òró kankan ṣe pé olóyè máa bọ̀ lọ́dọ̀ wa ó wá ṣe tán ó fẹ́ gbéra láti lọ bá àwọn ọmọ ìyá tí wá ní kì í ṣe Fúlàní ni wọ́n. because kò ná yín ní kankan olóyè ní ẹmú wá kò ní ẹmá tawá kò ní ẹmú lọ wá ẹ fi mílẹ̀ jẹ́ lọ́rọ̀ àwọn ọmọ ìyá mi lọ́wọ́ lè dá lọ́wọ́ kọ́. ìrọ̀lẹ́ tí Ṣèyí Mákindé náà ṣe lọ́yọ̀ọ́ tara wa ń ta tí wọ́n ń pè káàkiri ìrọ̀lẹ́ yìí náà ń dánwò yìí gbogbo yín pátápátá làwọn ọ̀ràn yín náà ó rí nira tó bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ṣe bó ṣe wù yín káwọn èèyàn máa rí nira lórí ilẹ̀ yín nítorí ìfẹ́ ní ohun títí yín nìkan lẹ́gbọ̀n máa ṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà ó rí nira o wàláì ẹ̀yin náà ó rí nira kì í ṣe pé gbà fún gbàdá gbà fún múni ni gbà fún gbàdá wọ́n ní ọmọ ogun tó fẹ́ jẹ búrẹ́dì yóò fèsùrú ránṣẹ́ sílé gbogbo tẹ́ bá ṣe lẹ́gbà gbogbo tẹ́ bá ṣe lẹ́yìn náà máa gbà àwọn èèyàn ti sunkún pé wọ́n ti ń gbòǹgbẹ kó lóye wá sí Kwara látijọ́ yìí ẹ wá dóńdó pé olóyè gbọ́dọ̀ tẹ̀sọ́ kò gbọ́dọ̀ wá sílẹ̀ Kwara gbọ́dọ̀ Abdulrahman Abdulrasaq tó bá jó òótọ́ ni ṣe máa pa ní fídíò kan lọ́wọ́ tí àwọn obìnrin Ìgbónà tí wọ́n kọrin wá sí ọ́fíìsì yìí ní Kwara táwọn àwọn dòǹgárì yìí yọ búlálà tí wọ́n tábẹ̀rẹ̀ sí ní nà wọ́n pẹ̀lú síkírọ́rìtì yìí tábẹ̀rẹ̀ sí ní lé gbogbo wọn dànù a ní lọ́wọ́ gbogbo wáyé lórí èyí túmọ̀ sí wípé ẹ̀yin gangan fúnra yín kọ lẹ́tà sógun Fúlàní àti Yorùbá nípínlẹ̀ Kwara Abdulrasaq Abdulrahman gómìnà ìpínlẹ̀ Kwara tẹ́ ẹ̀ bá jẹ́ kó lóye Sunday Igboho wọ ilẹ̀ gómìnà ṣe dáa tó ó túmọ̀ sí wípé ejò yẹn lọ́wọ́ nú àwọn tá a pè léèyàn tá a fi ń ṣaṣáájú káàkiri ṣe ti pọ̀pọ̀lọpọ̀ wọn ní ìjà wa lógun òun là ń fi ń kìlọ̀ fún pé òsì Fúlàní ó ṣe pẹ́ lórí ilẹ̀ yín tó láyé tí ó fìfẹ́ bá yín lò bí ó ṣe jà yín lógun ni ó máa wá òun lẹ̀ rí òun lẹ̀ ti rí ejò yẹn lọ́wọ́ nú èyí lẹ̀ ń ṣe púpọ̀ àwọn ọmọ ìyá wa ní gbogbo èmi ní àwọn baba ńlá kankan tó tú gbogbo òkè ọdẹ tó dàrú ọwọ́ yín wà bẹ́ẹ̀ bí Fúlàní ṣe ń jẹ Yorùbá lógun inú yín dùn sí báwọn bá ní ti ṣe ń dalẹ̀ Kwara rú ọkàn yín balẹ̀ lé lórí torí pé báwo lẹ́ ṣe gbọ́ pé ẹnìkan bọ̀ wá ra àwọn ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ nítorí pé wọ́n ń gbésùn mọ̀mí lórí ilẹ̀ wọn tẹ̀yìn wá ní ńlá kò ní wọlé ìfún tẹ́ ẹ bá tiẹ̀ nígbà lálejò ẹ̀ kọ́kọ́ invite ẹ̀ náà ìbéèrè sáyẹ́ǹsì tó fẹ́ lò tẹ́ ẹ bá ní support ẹ lè fún kì í ṣe má wá o ẹgbẹ́ ti dúró gómìnà Kwara tó bá rí bẹ́ẹ̀ kò dáa tó
ó ṣàfihàn pé inú yín dùn sí báwọn ìlú yẹn ṣe tú nílẹ̀ ní Ìfẹ́lódùn local government. Ó túmọ̀ sí gbogbo ẹ̀yin Yorùbá ọ̀rọ̀ lẹ́gbẹ́ yìí o ṣẹ́yìn náà ti ń rí báyìí ogun bẹ́lẹ̀ ogun bẹ́ lóko tá a sọ òun lè ń rí àwọn tó pe Abraham Abdulrasaq ní Fúlàní ṣe pé wọn ò kúrọ́ tán ní Fúlàní ni ṣó wá tán ṣé kò wá fọwọ́ ara rẹ̀ kò fi hàn báyìí pé Fúlàní lòun ò fi hàn tó níbi tá a bá dé ilẹ̀ ẹ̀yin ènìyàn mi nílẹ̀ Yorùbá kọ́lọ́ Olódùmarè ọba tí máa ń lani kó la àwọn èèyàn wa tí bẹ́lẹ̀ Kwara kó gbà wọn kúrò lọ́wọ́ rìpíárà tá a dé ó tún kẹ̀kẹ́ ṣe tó bà kẹ̀kẹ́ jẹ́ kọ́lọ́ gbà wá lọ́wọ́ wọn àwọn àka ènìyàn àwọn afẹnijẹ mọ́fẹ́ ayé tí fúnni lóko ní ọ̀pẹ́rú kọ́lọ́ gbà wá lọ́wọ́ wọn. Ẹ bá gbọ́ bí tóbìnrin yìí ti kí olóyè Sunday Igboho ó kí wọ́n níparí fídíò yìí. Ìgbòho mọ̀rẹ́ tán bá ń bú ọmọ bẹ́ẹ̀ ní nǹkan Àdìsá tán bá ń bú ọmọ bẹ́ẹ̀ ní nǹkan ọkọ̀ tó yẹ sí Kúdí owó wọ́n bá ń bú ọmọ bẹ́ẹ̀ nìkan nínú wọn ọba ló sọ lásì ọ lára olówó mọ̀ sọ̀rí olówó olòṣì á sì mọ̀ sọ̀rí olòṣì àwọn ọmọ karamba ní èèyàn tá yára wọn sọ̀rí ara wọn àwọn òjò fọlọ́sì mọ́ ọlọ́rọ̀ yìí làwọn ń ṣeré fún Ìgbòho mọ̀rẹ́ ní bá ní ọmọ bọ̀ yín lọ ìlọ nídé bá nínú ilé bó bá rán mọ́ níyà yóò dóòbù bó bá rán mọ́ láta yóò domi wàá lọ́ọ̀rẹ́ wà bọ́ọ̀rẹ́ wọn ò ní jáwé sẹ́yìn ọkọ̀ wá bá wa àwa ní sí Facebook káwá káwọ́ lórí rẹ̀ ò ọmọ Ìgbòho bí n bá ń pè ọ́ bọ́n bá ń bú ẹ mọ́ bẹ́ẹ̀ nìkan nínú wọn ọba ló sọ lásì ọ lára àwọn ọmọ karamba ní èèyàn tí ó lásọ méjì tí wọ́n ń dìtẹ̀ yàn Ọlọ́run ni ó kọ́ àwọn àmì èyí tó tọ́mọ̀ ṣe nínú wọn rárí àtàpàkù ọ̀tá ààrẹ ọjọ́ kìíní nǹkan Sunday Igboho ṣé wọ́n ti kú ní àbí wọ́n nù ni àwọn ní tí bàbá wọn ò ní kú sí sàṣà tí wọ́n rẹ̀ inú ẹ̀ kan lọ́lẹ̀ èkú sí àwọn abẹnu yàgùdà bíi ẹsẹ̀ sòkòtò àwọn abi nọ́mbà àwọn ajú bíi mọ́tò tí ń tó ní sábò àwọn abi fúrọ̀jẹ́jà bíi ẹni sọdá àlùmọ̀ọ́ta tòkí lajá ń bínú kòkò ó sí náà ní ti ń dùn wọ́n náà ni ó pa wọ́n ojú ó tì wọ́n àbùkù ó kàn wọ́n á tì wọ́n mọ́lẹ́ bá báríwé lẹ́sẹ̀ ògiri wa àwọn ọmọ karamba ní èèyàn tí ò lásán méjì tí wọ́n ń dìtẹ̀ yàn èjò lágùn nànànà lásán ni kò lè gbáhùn mi ọ̀tá rẹ̀ ọkùnrin obìnrin àti fi kòkò dé wọn mọ́lẹ̀ wọn ò nírú fínfín mọ́ ọ̀tá rẹ̀ ò ní nísinmi àsìlọ àsìbọ̀ ìnípa ẹran oúnjẹ ọ̀tá rẹ̀ ò ní nísinmi ẹlẹ́dàá ọkọ mi Ìṣọ̀lá tó bógun lọ kò ní jẹ́ kí ọ̀tá rẹ̀ ó nísinmi. ṣé rí situation tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state ẹ̀yin èèyàn mi ṣe mọ̀ pé gbogbo wa la fárígá pé nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ ni kó ṣẹlẹ̀ gbogbo nǹkan tí wọ́n demand fún we are not going to pay ransom we are not going to give you anything a dẹ̀ máa gba àwọn èèyàn wa sílẹ̀ ó ti wá tó gẹ́ báyìí ṣé mọ̀ wípé àwọn northern bí ẹ mọ̀ wípé gbogbo àwọn tó ń jíyàn gbé yẹn bíi northern governor wọn láwọn group wọn bẹ̀ àwọn northern emir sultan wọn ní group wọn bẹ̀ àwọn northern former army general wọn wà bẹ̀ former head of state wọn ní group títí wọn bẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn religious leaders bẹ́ẹ̀ ni àwọn cleric gbogbo wọn ní gúrùpù títí wọn bẹ̀ tí wọ́n fi ń gba owó burúkú lọ́wọ́ gbogbo àwọn ọmọ Nàìjíríà nítorí àwọn fẹ́ live land ṣùgbọ́n kó wá wo irú èèyàn tí wọ́n jẹ́ tí mo bá pe àkíyèsí àwọn ọmọ Yorùbá sí oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ jẹ́ kí gbogbo wa ká fìmọ̀ ṣọ̀kan this time around kí omi má tẹ̀yìn wọ́n gbé wa lẹ́nu ṣe rí síà tó wà lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ awala ní síà yẹn sẹ́ àsìkò tá a tún ní bàbá ńlá opportunity àwọn ọmọ ẹranko òtún ajíire Yorùbá láti fi pass powerful messages fún gbogbo àwọn every other ethnic tó wà ní Nàìjíríà wípé kí ni o ẹ máa gba àgbà ní bàbá Yorùbá lágbà gbogbo wọn yes tí ò bá sí Yorùbá kò sí nǹkan tó ń jẹ́ wọn Nàìjíríà tẹ̀lé mi kó wá gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀. When Buhari was in power, the North was quiet. Our people have been slaughtered. Our people have been kidnapped. Insecurity was everywhere. Now the Yoruba people too are also keeping quiet. Now that their brother is in power. Let me dawn on this. When I was in the Senate, each time I stood up to speak about the killings of my people, the kidnapping of my people, the first attack against from northern senators. Why should we be embarrassing our own? Why should we be talking our own? A traditional ruler in Katsina was suspended for raising issue of insecurity under Buhari administration. So you are not allowed to say anything to criticize him simply because he is House of Flying like all of us here.
The support for Peter Obi is tribal in most cases. Many of those who are supporting are people who come from his ethnic background. Governor Ododo of Kogi ti fárígá mọ́ everybody lọ́wọ́. Ṣé rí situation tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state tí wọ́n jí àwọn èèyàn wa gbé ní Ògbómọ̀ṣọ́? Ó dẹ̀ kó ti ta gbogbo àwọn gómìnà wa jí ní south ni o. Àlójú Nọ́dánà máa bó. Ó ti pẹ́ tó ti máa fi insecurity tó fi máa gbógun ti everybody nínú Nàìjíríà tí ò bá ti ṣe títí wọn. You see this particular one, enough is enough. Ìwọ sáré wá gbọ́rọ̀ kó wá wu àwọn àṣírí ọ̀rọ̀. We will never negotiate with criminals or pay ransom. Governor Ododo reaffirmed as security forces rescue abducted NECO candidates in Kogi. Kogi State Governor Ahmed Usman Ododo has reaffirmed that his administration will not negotiate with kidnappers or pay ransom following the successful rescue of 4 people abducted from a purported NECO examination center in the Kina local government area. I have said it before, and I want to reiterate that this administration will never negotiate with criminals or pay ransom. They may come into our state, but they will not return to where they come from, Ododo said. He also praised President Bola Tinubu for supporting security agencies in the fight against insecurity, saying, I want to commend Mr. President and Commander-in-Chief, Senator Bola Ahmed Tinubu, for giving us all the support needed to defeat insecurity. We will not disappoint him in Kogi State. Bó bá wà ní any post kan tó ṣe gàgàrà, wọ́n gbé ẹ wálẹ̀, wọ́n yọ ẹ̀bẹ̀ ní yọjìgá because ó ṣe kí ni ó sọ̀rọ̀ nípa bad government wọn. Tí bá wá sọ wípé àwọn ọmọ Yorùbá, ẹ jẹ́ ká má dọmọnù pẹ̀lú omi ìwẹ̀. Mo rí ọ̀pọ̀lọpọ̀ mẹ́sẹ̀gì tẹ́ fi attack mi. Mo ti praise Tinubu jù. Kíní kan kẹ́mi lọ be careful. Èmi hate Mákindé, mi ò hate anybody. Bí ẹyẹ bá ṣe fò lọ́dọ̀ tèmi, ó ní mi ṣe máa sọ òkú ẹ̀. Nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, òun ni mò ń sọ nípa ẹ̀. Mi ò gbèsè ẹ̀yìn èèyàn kankan. Bí bàbá Tinubu bá ṣe wrongly, you know me too well. Màá bọ́ síta, màá sọ wọn bá tèmi. Ìjọ tó bá dẹ̀ tún ṣe tó dáa náà, wàá tún rí mi, màá bọ́ síta, màá sọ wọn bá ti tèmi. Mi ò ní any hatred against anybody. Tí bá wá sọ fún yín wípé gbogbo kinní yẹn àwa Yorùbá ẹjẹ́ agbọ́mọ́ tinú wa gbogbo àwọn nǹkan kéékèèké tá bá rí wípé President Bola Ahmed Tinubu táwọn náà ń ṣe tí wọ́n fi ọgbọ́n orí tó fi ṣe níbi ibẹ̀ lórí àpèrè tí àwọn Northern ò fẹ́ kí wọ́n lórí ẹni tí ì ṣe jọ nítorí Ọlọ́run ṣe báwa Yorùbá ló yẹ ká máa bá wọn fọn rere ẹ̀ káàkiri ṣé o expect kí Northern kó jẹ́ pé ló máa wá máa broadcast ẹ̀ káàkiri wọ́n máa pamọ́lẹ̀ pé kò ṣe kọ́kọ́ because wọn ò fẹ́ kó achieve anything ṣé àwọn ọmọ obedient ló ń expect pé kán bọ́ online kán máa fọn rere àṣeyọrí Tinubu wọn ò ní ṣe wọn máa pamọ́lẹ̀ fídíò propaganda wọn òun ló ń bo gbogbo everything wọn bá nǹkan tí bàbá Tinubu tó ṣe mo yìí tún sọ wípé nínú àwọn candidate tí wọ́n gbé sílẹ̀ Àtíkù Peter Obi àti President Bola Ahmed Tinubu èmi sì ṣùsì láti campaign àbí láti fún bàbá Tinubu ní support ju wípé kí n lọ tò sẹ́yìn Àtíkù àbí kí n lọ tò sẹ́yìn Peter Obi I won't do that mi ní ṣe yẹn ní 2023 mo wà lára àwọn tó campaign against wọn kò dé ṣe wípé bí àmọ́ ètí wọn gbogbo wa ta campaign a kò fẹ́ kí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú Nàìjíríà ló ti yé wa ṣùgbọ́n gbà tẹ́yìn Nàìjíríà ẹ̀yin Yorùbá lẹ́ẹ̀tì ready kò sí nǹkan tá fẹ́ ṣe a dẹ̀ ti wá wà lójú ẹ̀ níṣẹ́ nìyẹn èmi dára mi ò ní lè lọ campaign fún any other person àbí kí lọ fún any other person ní support nǹkan tí wọ́n sọ wípé kí bàbá Tinubu kó ṣe fún ìran Yorùbá ìran kóòtù àtàwọn ọmọ kóòtù ajíire Yorùbá tí wọ́n bá ti ṣe àwọn náà ni mo máa gé jẹ ni mo máa fàtẹ́gùn sí àwọn ni máa bẹ̀ àwọn náà la máa fà mọ́ra àwọn náà la máa so mọ́ lẹ́sẹ̀ torí kò sẹ́ni ọ̀dà pọ̀sẹ̀ tó ń bọ̀ wá ṣe fún wa. tá a bá ń sọ fún yín bí gbogbo oríṣiríṣi nǹkan ṣe ń lọ wípé Nàìjíríà kò sí one Nàìjíríà kankan bì kankan sàkámà jẹ àwọn Northern ni ẹ rí wípé àwọn náà máa pariwo wọn Nàìjíríà ó yá sọ fún mi nígbà tó bẹ̀ tí ń bàdí wọn ìjọ wo ló tún gbọ́ lẹ́nu Northern kan tó tún lọ grant interview tó sọ pé one Nigeria is not negotiable àwọn gan ti ń rí idán wọ́n ti ń mọ scores wọ́n ti mọ bó ṣe ń lọ wípé one Nigeria yín wo ni ò wà negotiable níbi tá a bá ta ìjọba dé tó bá wá sọ wípé irọ́ ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí o máa ń gbọ́ látẹnu mi kí ló gbọ́ lẹ́nu former senator Sanni kí ló gbọ́ lẹ́nu ẹ̀ ó ní during Buhari regime 8 years ẹ̀gbáǹkó wọn bí ìyá Northern kankan re kó bọ́ síta kó wá condemn gọ́fìmẹ̀ntì wípé gọ́fìmẹ̀ntì Buhari o kò dá o insecurity o ó gbalẹ̀ kan o every bad thing wọn ò gbúdọ̀ complain emir tó complain ṣe bẹ́ẹ̀ rí bó ṣe yọ̀ dànù Soludo former CBN governor ṣe borí bó ṣe impeach ẹ̀ kúrò nínú palace bí àìṣe sọ̀rọ̀ yìí kò sí balance emir méjì one palace ni
nítorí pé ó sọ̀rọ̀ ó condemn nípa poverty tó wà ní northern part of Nigeria pé kí ló dé tó ṣe jẹ́ wípé upon the mineral resources àti everything tó wà ní northern part of Nigeria ọ̀pọ̀ yìí pé àwọn ni wọ́n rúùlù Nigeria tó jẹ́ head of state àwọn ni wọ́n gbé gbogbo agbára political power sọ́dọ̀ wọn kí ló dé tó ṣe jẹ́ pé ọ̀dọ̀ wọn náà ni orísun ìbànújẹ́ àti gbogbo oríṣiríṣi àwọn ni wọ́n practice sharia àwọn náà ni sharia ò help wọn àìmọye àwọn ọ̀dọ̀ wọn ni wọ́n ti rí the best populated dropout students in the whole world ní the whole world wọ́n ní north yìí náà òun ni object of poverty àbí kò yé yín kí la wá ń sọ lọ ó gbọ́ lẹ́nu wọn bẹ́ẹ̀ yẹn ó gbọ́ lẹ́nu ìkan lára wọn tó ń sọ wípé kò sí nọ́dẹ́nà àkọ́tọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa ìjọba Buhari tó bá dún pé Buhari ò ṣe dáadáa nígbà tó wà ńbẹ̀ tí ẹ bá ènìyàn nínú kó tọ́kú lákàn wá ẹ̀tì àbí kẹ̀kan ṣa ẹ̀mẹ́wọ̀n àbí kán wá nǹkan kan wá ọ̀rọ̀ kan sí ẹlẹ́sẹ̀ kan ṣebí wọ́n sì kó wọn sí orí top post sí tẹ́gbẹ́ pé èèyàn ọmọ Yorùbá lẹ́ ń kàn dẹ̀mọ̀ yìí pé ó ṣe bẹ́ẹ̀ bóyá tàbá ti wá fojú ẹ̀jẹ̀ ní second time bóyá lẹ máa rí ọmọ Yorùbá ẹyọ kan báyìí ní any post mo wá èmi á wá dúró de ọmọ Yorùbá mídíà yẹn ká wá bọ́ síta wípé Tinubu kó àwọn every other ethnic tó fún ní support ó kó wọn sí ministerial job àbí ministerial post àbí every key post tó wà lẹ̀ ìgbà yẹn lájọ wá mú nǹkan lẹ̀ ṣé àwọn ìpàrọ̀ kì í yé yín bọ̀rọ̀ ó ní ìgbà tẹ́ bá ba nǹkan jẹ́ tó bá ti wá bàjẹ́ tán ẹ̀ wá máa ṣe bẹ́ẹ̀ tí àwọn nọ́dánà bá wá sọ wípé nígbà Buhari wọn ò gbúdọ̀ condemn ìwà ìdá àti gbogbo bí ìjọba ẹ̀ ṣe dojú délẹ̀ tó ní gbogbo aráyé lára tí wọ́n fọwọ́ bò mọ́lẹ̀ tó wá di ìgbà Yorùbá tó jẹ́ pé the same nọ́dánà yẹn àwọn náà ni wọ́n afẹ́ sórí afẹ́fẹ́ Tinubu is not coming back in the second time because his government is not competent to do what insecurity wise the same insecurity tẹ́yìn governor ẹ̀yin clerics ẹ̀yin religious leaders ẹ̀yin political party the former one the present and even the future tó ń bọ̀ tó jẹ́ pé ẹ̀yin lẹ create you are now accusing him wípé kò wà competent láti eradicate insecurity tẹ́yìn finance tẹ́ ẹ lọ gbé foreigners wá wípé kó tún wá máa train àwọn iswap tẹ́ ẹ tún gbé foreigners wá láti Morocco wípé kó wá máa treat àwọn wounded terrorists Yorùbá ẹ jẹ́ agbọ́mọ́ tinú wa ẹ má jẹ́ ká máa fi gbogbo nǹkan ká máa fi ṣe ọ̀tẹ̀ máa ń tẹ ní rì ni mo ìtúyìn tún sọ ẹ má jẹ́ àdọ́mọ̀nù pẹ̀lú omi ìwẹ̀ tó o bá jẹ́ Yorùbá tó ní any problem pẹ̀lú Tinubu mi ò ní problem pẹ̀lú wọn ìwọ tó o bá dẹ̀ láròjinlẹ̀ tí ọ̀rọ̀ yé tí ò ṣe wípé ọ̀tẹ̀ ló ti wọ inú ìfun àtẹ̀dọ̀ ẹ wàá mọ̀ wípé ilẹ̀ bàbá mi ni mo gbé dání ilẹ̀ Yorùbá ni mo gbé dání ilẹ̀ kóòtù ajíire original ni mo gbé dání ìtẹ̀síwájú ìran mi ni ó sì mọ̀ wá tí bá wá ìtẹ̀síwájú ìran mi ṣé kí wá mú ọmọ kan lára àwọn ìran mi kí n fi sí gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ọ̀nà kí tó da Áfíríkà wá ní kí mọ́tò ó yá máa bá mi lé lọ ni ṣé kí n ṣe bẹ́ẹ̀ nígbà tí àwọn every other tribe wọ́n ṣe dáadáa wọ́n fa tí wọ́n má bẹ́ ṣé kẹ́mi wá mú tèmi kí n lè sórí igbá ni mi ì ṣọmọ ìrankíran mi kì í ṣọmọ àlè ẹ má jẹ́ ká gbọ́n àgbọ́n jù mo ìtú sọ tó o bá ẹ̀sẹ̀tì pé ó ní nǹkan pàtó kan gidi kan ti Tinubu tí wọ́n ń wá látọ̀dọ̀ ẹ ṣé nítorí ìbò second term ó jẹ́ gbọ́mọ́ tinú ẹ ní 2023 àti wọbẹ̀ ló le jù àti wọbẹ̀ òun ló le jù ṣé Yorùbá dìbò fún Tinubu ṣé wọn wá ọ̀nà wọn tí wọ́n fi débẹ̀ ṣé wọn wá bẹ̀dẹ̀ ní eléyìí ṣé gbogbo Yorùbá ò wá máa ka oríṣiríṣi nǹkan fún wa àwa tá a dìbò fún wọn ṣé a máa sọ fún wọn pé bàbá Tinubu ṣe lè fún wa ṣe tàn fún wa tó bá wá yé wa dáadáa ni opportunity míì ló tún ń bọ̀ yẹn èyí tá a ṣe ní 2023 ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká lè lẹ́nu ọ̀rọ̀ lórí bàbá Tinubu wípé nígbà tí gbogbo every other tribe tí wọ́n jẹ́ ẹkulẹ̀ tán dìde tán gbógun tiẹ̀ àwa ìran ẹ̀ yìí náà ló kù àwa lákùkù ẹ̀ nǹkan tá a fẹ́ òun ni kò ṣe fún wa òun ní nǹkan tẹ́mi mọ̀ tó yẹ ká ṣe kì í ṣe pé ká máa fi dúdú ká máa fi gbó dúdú ṣé tá a bá ṣe ń kógun tì í tá à ń support outsider láti gbógun ti àtijọba ìgbà yẹn ló máa wá lísì sí wa ìgbà yẹn ló máa wá ṣe nǹkan tá a fẹ́ ẹ̀dẹ̀ ráwọn bó ìṣẹ̀ wọ́n ti ṣe fídíò wọ́n ní tó Yorùbá ò bá ti fún ní support anything kó má dá sí wa in fact ministerial wọn go state ni kó má tiẹ̀ fẹ́ ní Yorùbá kankan sórí ipò kan ó ti mọ̀ pé ibẹ̀ ní kankan là ń lọ ọ̀rọ̀ ti bẹ́yìn yọ NURTW chairman ṣé chairman ni àbí president l'Abuja àti ẹ̀mí lè ta fẹ́ pé bàbá Bàrúwá báwo lẹ́yìn náà ṣe ṣe báwo lẹ ṣe ṣe kí ló ṣẹlẹ̀ èyí dá o bàbá Bàrúwá ẹ̀ ṣe yìí tán ẹ̀yin èèyàn tẹ̀lé mi kẹ́ wá gbọ́n kan tí Bàrúwá sọ. Bàbá ọ̀rọ̀ yìí kọjá bẹ́ẹ̀ o èmi náà pé bàbá lálẹ́ yìí o àpò bàbá lálẹ́ yìí máa ṣe ní fọ́tò yìí náà ṣe wọn ṣe ní fọ́tò yìí ṣe wọn rọ́bìṣì náà ṣe yẹn rọ́bìṣì ni orí burúkú náà ṣe yẹn ọmọ tó fèsì wọ bẹ́ẹ̀ ọmọ tó fèsì wọ inú lẹ́yìn sọ fún mi pé ẹni 2 million èmi ló mi ṣe wà ní gbogbo kìíní ẹ̀ ó di pé mi tó tó ní 20 times nígbà tí tèmi dìbò pé mi máa sọ̀rọ̀ pé wọ́n pè mí ṣẹ́jú ṣùgbọ́n ẹ̀kan fọmọ ẹni bàbá mo ní àágbọ́n mi ní dúró ẹni tí máa nígbà máa ṣe mo láwọn ọlọ́pàá mẹ́rin àwọn ojú nǹkan wá nígbà lọ wò náà kò dáa
wọ́n kàn ti kun lábẹ́rẹ́ níbẹ̀ gan. Máa kú máa bá sọ̀rọ̀. Máa ṣẹlẹ̀ sí bàbá o. Bàbá sọ̀rọ̀ wọ́n ti ṣe fẹ́mi náà rí o. 2 years lẹ́ẹ̀kì lọ 2 million lẹ́ẹ̀kì lọ ṣẹ̀wọ̀n 2 million. Mo ní opportunity appeal. Bàbá ń pè ní dọ́là Fọlá dẹ́ni fún mi. First month mi jẹ́ kó dọ́dọ̀ wọn. Tó dìgbà tó bá lùsì gbogbo àtọ́ ni pẹ̀lú struggle wa yìí. Ṣé yẹ kó rí bẹ́ẹ̀? Ó yẹ kó rí bẹ́ẹ̀ náà. Ṣé dìgbà tó bá bọ́ lọ́wọ́ wọn kó tó wá máa mọ iye wa? Báwọn sọ̀rọ̀ torí 2 million mo fi lọ ṣẹ̀wọ̀n 2 million. Mo ń bá wọn sọ̀rọ̀ pé ẹyá mi ni màá fi property mi kan máa kówó ẹ̀ fún yín tí mo fi lọ ṣẹ̀wọ̀n. Màá fẹ́ gbogbo first month yẹn sí ẹ̀. Mo ń bá wọn sọ̀rọ̀ mo ń sunkún. Bàbá ò rí kankan ṣe sí o. Ọmọ olówó ńlá gbogbo tẹ́tọ́ pátá kò sí ètò òye mi bẹ́ẹ̀ ó yé mi. Ẹjọ́ ń tọrọ lọ́rùn èmi kọ́ bàbá yìí agídí burúkú yẹn òun ló gbé wọn débi tó dé yìí ìyẹn bàbá yìí agídí burúkú tó ń ṣe yìí ló gbé wọn débi tó dé yìí. Èèyàn tó tún jagun fún yẹn tó yẹ fún yín ẹ̀yin gan nígbà yẹn náà gbogbo ẹ́fọ́tì yín ọbẹ̀ dànù olóyìn burúkú ọmọ ẹ̀kọ́ akéde ó sọ rọ́bìṣì ó bá lẹ́kọ̀ọ́ mi ṣe ń bọ́ ọmọ yẹn sọ̀rọ̀ mọ́ èmi kọ́ akéde ó sọ rọ́bìṣì gbà ẹ̀ nǹkan tó mi ṣe ń bá ọmọ yẹn kan sọ̀rọ̀ mọ́ torí ọ̀rọ̀ tí mi ṣe ń bá sọ̀rọ̀ mọ́ ìyẹn kọ́ akéde àwọn tó dúró tì ẹ̀ máa fi ṣú wọn bàbá yẹn agídí OPC òṣì tó wà lórí wọn yẹn olúbọ̀ débi tó dé yìí o agídí òfò yẹn ló bá débi tó. rí ẹ̀yin èèyàn mi bó ṣe ń lọ ṣe gbọ́ voice yẹn bọ̀bọ̀ tí ẹ gbọ́ ohun ẹ̀ yìí òun náà pè ní podcast ó wà ní ó dẹ̀ pé France àbí Italy either of the two òun ló ń gbé tẹ́lẹ̀ kó tó di pé wọ́n deport ẹ̀ sílé ó dẹ̀ pọ́n ló ní problem for some years back ó ní problem pẹ̀lú MC Olúọmọ èèyàn MC Olúọmọ náà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di wípé ó wá support Ìbàrúwá ìjà ló ṣẹlẹ̀ láàrin MC àti òun ló wá di wàhálà so ọ̀rọ̀ yẹn wá di wàhálà débi wípé ó dẹ̀ pọ́n ló na ìyàwó ẹ̀ àbí nǹkan kan àbúrò ìyàwó ẹ̀ kò pọlọ́pàá àbúrò ìyàwó ẹ̀ ló wá pọlọ́pàá ló wá fi ibi tí ìyàwó ẹ̀ ti ṣèṣe ló wá fi hàn ọlọ́pàá ọ̀rọ̀ yẹn ni wọ́n fà títí tó lọ sí ẹ̀wọ̀n àbí kò yé yín ó lọ sí ẹ̀wọ̀n ìgbà tó lọ sí ẹ̀wọ̀n yẹn ó wá ń sọ nínú voice note tí ó líkì jáde yìí tẹ́ bá gbọ́ dáadáa wípé ó ránṣẹ́ sí Bàrúwá tó ń bẹ Bàrúwá wípé òun nídìí owó 2 million naira equivalent to 2 million naira òun lòun nídìí kó kàn yá òun kó má dáṣì òun kó má ro ti gbogbo iṣẹ́ àti support tóun ti fún ipe kó kàn yá òun tóun bá ti jáde òun á wá bó ṣe máa tà lára àwọn property òun á dá padà fún kó má jẹ́ kóun ṣẹ̀wọ̀n yẹn ó ní títí tóun ò fi rí 2 million equivalent to that 2 million naira tóun ò fi rí san bí wọ́n ṣe là á mẹ́wọ̀n nìyẹn tó lọ ṣe ẹ̀wọ̀n how long I think more than a year or so after the ẹ̀wọ̀n ṣá bóyá òun fúnra lára ẹ̀ ló padà lọ́lé bóyá wọ́n deport ẹ̀ mi ìwà mọ̀ bó ṣàwà ní Nàìjíríà presently ṣe ti rí bó ṣe lọ now mo máa ń pariwo wípé àwọn ọmọ NURTW kẹ́yẹ para yín lẹ́nu ọjọ́ mẹ́ta ìwọ́n tó ti pa ìkan lára wọn o wá ti máa gbọ́ Tọ́ba Ìjàyà picture òun lòún wò yẹn ẹ wo máa yí Tọ́ba Ìjàyà yìí kò ìpẹ́ tó ṣe ìṣílé ilé tó ṣí bẹ́ẹ̀ wọ́n jẹ́ kó gbádùn ilé yẹn now back to Bàrúwá ẹjọ́ kí ló dé tí Bọ́kàs tó dúró tì yín gbogbo wa lámọ̀ Bọ́kàs a mọ̀ wípé nítorí ó fún Bàrúwá ní support ó wà lára nǹkan tí MC tó fi bojú ẹ̀jẹ̀ tó bá wá àrùn tó bá wá ìdààmú nínú ayé tó bá wá sọ wípé òun ní ìdí support yín kí ló dé tẹ̀ kí rán ní tasketa kí ẹ láti dìde láti fún wọn ní respect láti fún wọn ní support èyí ò dá o bàbá Bàrúwá Mr NURTW Bàrúwá eléyìí tẹ́ ṣe yóò dá wá gbọ́ nǹkan tí àwọn Lagos NURTW and politics ohun tí wọ́n sọ lélẹ̀ wọ́n ní over the years several prominent transport union figures in Lagos have lost their lives in violent incidents linked to political activity or factional clashes. Alhaji Saka Saula, former Lagos State Chairman of NURTW, he was fired on January 6, 2008, a few months after the 2007 general election, following his release from detention in Abuja. That was ní 2008 ní ẹni yẹn ni wọ́n náà pa Ọláyẹmí Matthew Eniola Èsì Olúwo Bàbá Èsì or something tí mi bá pè dáadáa má bínú died on April 9, 2015 during a violent political clash at a rally in the Oshodi area of Lagos State. Now the next one, Rasak Bello Hamburger, from chairman of the Motorcycle Owners Association of Lagos State, MOAS.
He was shot dead on May 29, 2017 during APC local government primary election. Ismaila Aziz Ibrahim Legacy lost his life on January 8, 2019 after being stabbed during factional violence at a gubernatorial campaign flag off in Ikeja. According to nǹkan tó dẹ̀ ṣe lálàyé ń bẹ̀ yẹn, ó ní gbogbo àwọn tí wọ́n ló yà sí yín pátápátá lẹ́wùwà ìdásí tí ẹ̀ kì í fún ní support both physical support or financial support or any kind of support tó bá nídìí lọ́dọ̀ yín ipe everybody wọn ni wọ́n ti sá fi yín sílẹ̀ lọ. Mr. Baruwa Baba Union l'Abuja èyí tẹ̀ ń ṣe yóò dáa ẹni tó bá dìde fún yín ẹ̀yin náà máa lẹ́yìn láti dìde fún ẹ má máa ṣe bẹ́ẹ̀ ni wípé ẹ̀yin lẹ jámọ́ nǹkankan àbó ní nǹkankan tó ṣe pàtàkì lára yín tó ń dìde tì yín. Òun lẹ ti ń rí yìí o. Samuel Kayode Epo Kinkin, NURTW Vice Chairman in Lagos. He was shot dead on July 8, 2021 during an APC campaign rally in the Agboju Oriade area ahead of local government election. Toba Ajiboye Toba Ijaya, Organizing Secretary of Lagos State Council of NURTW. He died on July 14, 2026, 2 days after unidentified gunmen attacked and opened fire on his vehicle. He initially survived with injuries but later succumbed to them. Tó já sí wípé ní wọ́n ṣúùtì Toba Ijaya ní former area ní Lagos State. Ibẹ̀ náà ti shoot ẹ̀ but kò wá survive according to ìgbà tí wọ́n shoot ẹ̀ wọ́n rush ẹ̀ lọ hospital ó respond to the treatment but along the line ẹ̀mí okùn ẹ̀mí yẹn ó já kí Ọlọ́run kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Tá bá wá sọ fún yín wípé ẹ̀yin ọmọ NURT ẹ yé para yín ẹ má máa sọ àwọn sisters wa ẹ má máa sọ wọ́n di opó ọ̀sán gangan ẹ máa ro títí àwọn èèyàn family ìyàwó àti àwọn ọmọ tẹbí ẹ máa rò mọ́ ìrìn àjò tẹ́ ẹ rìn àwọn ọmọ yín tẹ́ bá ti kú wá dọmọ lọ́mọ ká máa wá wò tó bá dẹ̀ ti wá para wọn tán àti ìyàwó àtọmọ after few months wọn kì í rẹ́ anybody mọ́ nínú union bó ṣe máa jẹ bó ṣe máa hun kò dẹ̀ kàn wọ́n mọ́. Ṣé wá rí ìjà tó jà pẹ̀lú MC tí Bàrúwà ò bá wá farabalẹ̀ kó pe bọ̀bọ́ ìpadà kẹ́ ẹ parí ìjà yẹn ó máa bójú ẹjẹ́ náà láì gan ni àti ìgbó nǹkan kan ṣẹ̀fẹ̀ gbọ́ ọ̀rọ̀ ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kábíyèsí Ataoja kí ló dé kí ló tún ṣẹlẹ̀ bàbá Ataoja l'Óṣogbo kí ló ṣẹlẹ̀ kábíyèsí o kí ló dé ó tún dọ́dọ̀ títí yín náà ẹ̀yin èèyàn tẹ̀lé mi kẹ́ wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ l'Ataoja tí ó ní bàbá Ataoja ṣe o. ṣe bí bàbá wa Ataoja mo fún ní mọ́ká wọ́n fún ọkọ àkọ́bí ẹnu ọkọ ọmọ wọn àkọ́bí ọmọ wọn ọkọ ọmọ wọn mo fún ní mọ́ká bàbá wa sọ pé kí wọ́n ṣe kéde ṣé ìkọ́lé sí ẹ̀yìn ṣé ìkọ́lé sí Òṣogbo ni ilé bẹ́ẹ̀ ni mo kọ́ sọ́sọ́gbò àjọṣe Òṣogbo ni bàbá wa Ataoja ẹ̀wọ́n sọ pé kí wọ́n ṣe kéde síbi ẹ̀ sọ pé kí wọ́n ṣe kéde síbi ẹ̀ sọ pé kí wọ́n ṣe kéde bàbá wa Ataoja lẹ́yìn náà bí gbogbo lọ́wọ́lọ́wọ́ sọ ẹ bá bẹ bàbá o ẹ bá bẹ bàbá sọ ìgbẹ́ ní kí wọ́n tí a bá ti rí mọ́tò tèmi etí mi ti kú ní gbòòrò bàbá etí mi ti kú ní gbòòrò bàbá wa Alhaji Ahmed Bọ́lá Tinubu ọmọ lọ́rọ̀ rẹ ẹ bá wọ́ọ̀nù bàbá o mo sì dáadáa fún bàbá Ataoja o mo sì dáadáa fún wọn sọ pé ibi tí a bá ti rí mọ́tò tèmi gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun gbogbo lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ bá mi wọ́ọ̀nù bàbá wa Ataoja o mo fún ọmọ wọn ní Mẹ́kà o mo fún ọmọ wọn ní Mẹ́kà ọmọ wọn àkọ́bí ọmọ wọn tó wà ní Ìkìrun ọmọ Ìkìrun tó fẹ́ àkọ́bí wọn àyàfà mo fún wọn ní Mẹ́kà o ṣé tí bàbá mi sọ fún mi lò èmi ò kíá o ìkíá bàbá ẹni gbogbo tẹ́ ń pè tí ń dá iná náà fi tí mo bá jẹ̀bi àwọn ọmọ Adélékè yóò ní ẹ̀kọ́ mi tí n bá ti jẹ̀bi wọn wà lẹ́yìn èrò àṣepọ̀ òní mi musatiku sẹ́yìn fún wọn gbogbo wọn gba pọ̀lú wọn gba gbogbo kan ẹ wá tún wá ní kí wọ́n máa dẹ́tẹ̀ mí mi ká amúrẹ́jì kò jù báyẹn lọ sí. Arike ẹ̀rọ Arike kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ màmá yìí ó ṣe politics ó yẹ kó máa rántí ẹ̀ náà ó fẹ́ jẹ́ okùn ẹ̀mí Ọ̀ṣun state governor bàbá Ìmọ̀ọ̀lẹ̀ Adélékè ó wà lára àwọn tó ṣẹ̀ṣẹ̀ wàhálà fún Ọ̀ṣun state governor bá ṣe ń sọ̀rọ̀ yìí nǹkan tó fojú Ọ̀ṣun state governor rí òun ló lọ lọ́ọ̀kan yẹn ó tún ti yí sọ́dọ̀ Ataoja ṣùgbọ́n kan tí mo kàn fẹ́ sọ advice ni mo fẹ́ fún mọ̀mọ́ ẹ̀rọ Arike yìí o wàhálà yín ti ń pọ̀ jù online o ẹ̀yin ẹbí ẹ̀rọ Arike ọkọ wọn ọmọ wọn ẹbí wọn àtàwọn òṣìṣẹ́ wọn ẹ pé woman yìí kẹ́ pé sáàrin kẹ́ pé sí meeting ẹ bá sọ̀rọ̀ ẹ
pè sí mítì kẹ́ bá sọ̀rọ̀ kẹ́ advice ẹ̀ ṣógun láyé ni wàhálà ojoojúmọ́ ṣé gbogbo politician lè fẹ́ gbógun tì ní kí lógun tó le tó ilé gan ẹ̀rọ Àríkẹ́ ẹ̀ẹ́rẹ́yàn bá yín sọ̀rọ̀ ẹ̀ẹ́rí èrò bá yín sọ̀rọ̀ ojú yín dẹ̀ máa bó èló gan ló wà lọ́wọ́ yín tẹ́ ẹ̀kọ́ jẹ́ ká yé sí mi ẹ ṣe lé ẹ ṣe tọ̀hún ẹ sí mi jàre kẹ́ jẹ́ kí gbogbo ayé sí mi ṣógun láyé ni àbẹ́yìn ò ti rọ́kọ lóko kún tẹ́lẹ̀ kẹ́ tó gbẹ̀pà sí ṣé ẹ mọ̀ wípé politics na dating game it's a dating game ipe ò sponsor wọn ò kọ́lé fún wọn ra mọ́tò fún wọn ó mọ iye àwọn tó ti kúrò lábúrọ̀dù bíi tí wọ́n lọ sílé pẹ̀lú owó burúkú wọ́n kọ́lé àìmọye ilé fẹ́lòmíì wọ́n ra mọ́tò wọ́n ṣoríṣiríṣi bó ti ń fẹ́lẹ̀ ní mílà náà fẹ́lẹ̀ ní mílà náà fẹ́lẹ̀ ní mílà wọ́n gba gbogbo owó wọ́n dẹ̀ mọ̀ wípé wọn ò ní ìbò kankan tó fẹ́ fún wọn àìmọye àwọn brothers wa ìgbà tó di wípé ó fẹ́ bọ́ sóko ẹ̀sìn ni majority wọn sá padà wá sábúrò tó ń rọra forí wọn pamọ́ síbí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ owó tí wọ́n gbà ipò owó ni majority wọn dẹ̀ máa ń béèrè bíi local government chairman wọn ò dẹ̀ ní sọ wípé wọ́n ti ní candidate sílẹ̀ you know politicians náà ibi tó ti ń make owó wọn nìyẹn wọ́n máa tàn tó fi ẹni ẹ̀gàn tó bá lè fi ṣe exchange lé wọn lọ́wọ́ wọ́n rẹ́dí àti gbẹ̀mí ẹ̀ wọ́n gbẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ ni that is politics ṣógun láyé ni ìwọ lánàá ìwọ lónìí bí ẹ̀kún apọkọ jẹ́ ṣé wọn nìkan ló ń ṣe politics ní gbogbo Ọ̀ṣun state ni bó ṣe dìde lórí bàbá ìmọ́lẹ̀ náà nìyẹn ó tún ti kúrò lórí ìmọ́lẹ̀ báyìí sí ó ti bọ́ sí ọ̀dọ̀ bàbá Ataoja of Osogbe ẹni lẹ́yìn ìgbà tẹ́ kọ́lé fún wọn ilé 4 lẹ́ni lọ́ṣogbo ṣe bí ilé ara yín ni ẹlẹ́ fún wọn ní Mẹ́kà ẹ fún first born wọn ọkọ ẹ fún ní Mẹ́kà yín ṣe bó wù yín ni ṣé ọ́fọ́ọ̀sì yín gbà lọ́wọ́ yín ni àbí kí ló wá létélè ẹ bá wa bá ẹ̀rọ Àríkẹ́ sọ̀rọ̀ wàhálà yín ti ń pọ̀ jù lọ́nà lórí ọ̀rọ̀ politics tí politics ò bá ṣeé ṣe ẹ sí ni ẹ jókòó lé yín wàhálà ti ń pọ̀ jù ní stress ẹ ti ń pọ̀ jù fún everybody níbi bẹ̀ gbogbo everybody ti wà tired of you the whole of us are getting frustrated and tired of you as a politician sí mi ẹ̀rọ Àríkẹ́ ìwọ náà má ṣoore mọ́ kó owó ẹ pamọ́ má fẹ́ anybody ní Mẹ́kà mọ́ ṣé bó fi ń gbà yìí ní ìwọ náà tó ń pín Mẹ́kà káàkiri ṣe bó fẹ́ recognition ni wọ́n dẹ̀ ti fún ẹ ní recognition kí ló wá dé èní ọ̀tọ̀ ọ̀la ọ̀tọ̀ ló máa bọ́ síta ọ̀tún lọ́tọ̀ ló máa mú jáde lórí kíni ẹbí calm down gan ni ò ní kí ló ṣẹlẹ̀ gangan ìwọ tí o bá ti lè become chameleon kó rí yellow kó become yellow kó rí green kó become green kó rí black kó become black ó lè ṣe politics ẹ sọ fún woman ẹ̀rọ Àríkẹ́ ipò fẹ́ para ẹ̀ Ọlọ́run má jẹ́ kí wàhálà pa ẹ́ ọ̀tọ̀ ló sunkún ipò fẹ́ kí ọkọ ẹ kó dìbò kó win kó ṣe councillor àbí local government Ọlọ́run ló mọ iye ọdún tó fi jàjàjàjà yẹn tó jẹ́ ká sinmi online pẹ̀lẹ́kún pẹ̀lú oríṣiríṣi ó tún bọ́ sí yẹn sìn ó ní bàbá Ataoja of Osogbe ó ní kí wọ́n bá ti rí mọ́tò ẹ̀ kan ṣe kinní yẹn fún ẹ wọ́n fẹ́ pa ẹ́ kí ni ìwọ náà ṣe tán ní kan ṣe kinní yẹn fún ẹ. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.